àṣàbí ló lónìí ẹ yàgò lọ́nà ẹni lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ìjú ọpẹ́ mùkúlùmù kẹ̀kẹ́ nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹnìkan bí ẹgbàágbèje abiwa pẹ̀lẹ́ bí orí adẹ́tù it's your birthday Olúwakẹ́mi Adédàmọ́lá àṣàbí aya Oyèdìran àmọ́ bí ọjọ́ ọmọọlá aya ọlá ti fọláyàn máa dúpẹ́ lọ́wọ́ adáni má gbàgbé ẹni ọba àgbò kọjá ògbó torọ́pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú ó kú ọdún ayẹyẹ orí kádún ó kú ìyẹ̀dún aláṣẹ Sabian home of fashion ìyálájẹ́ tí ò ní wálẹ̀ láéláé iléeṣẹ́ rẹ̀ ò ní jóná láṣẹ Ìdùmarè àṣàbí máa rìn yan fanda ọ̀tá ìbáyọ̀ olúwa ni ò jẹ́ ayé ò ní sọpọ̀ tán fún ẹ lágbára ọlọ́run ọba ẹ̀yinjú James tí ò ní fọ́ láéláé owó mama olúwa fẹ́ràn mi màmá àyànfẹ́ mọ̀mísí olúwa dára sí mi iṣẹ́ tó ṣe lórí ọmọ òní dalẹ́dòfò ikú òjijì ò ní wọlé tọ̀ tọkọtọmọ Olúwakẹ́mi she's a woman of valour humble and generous tímọ́tímọ́ Fọlákẹ́mi Àmọ̀kẹ́ onínúure ọlọ́rọ̀ fún mi Ìkòròdú èèyàn fún mi Èkó adùnbárìn má tòṣì ní kórìjọ òṣọ̀pọ̀ ọdún lókè pẹ̀ àṣàbí àdè Ògbómọ̀ṣọ́ nílé ọmọ ajílété níbi wọ́n gbé ń jẹ kàkán tó mú kọyangan ọmọ ògbómojúgun ògbókòṣẹ́gí ògbólógbò ògbó iṣu tí jiyàn ni àṣàbí àdè ìbàrú ni yín ọmọ ajólùpẹ̀rin ọmọ ajólùjápẹ́ ìyá àbàrúkú wọn là ò lẹ́kún sun bàbá àbàrúkú wọn là ò màwẹ́ gbà kókó gbẹ̀gìrì tó sọnù ni wọ́n fi ké títí ni wọ́n fi dákẹ́ kún ilé ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà ajílété ni yín ọmọ ayọ́tẹ́rẹ́ nọmọ mo kí ọ aya Yínká Àdìsá Oyèdìran Adóláì ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi ojúmọ́ ti ń mọ́ wálé ayé àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ òòyè bẹ́ẹ̀ la gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òtólú kó gá kó bẹ̀rẹ̀ lá kí wọ́n nífẹ̀ẹ́ òtólú nínú ilé àwọn ọkọ rẹ ni àwọn tó níjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọlá alẹ́ rẹ ò ní wọmi láṣẹ Ìdùmarè ibùjókòó rẹ ò ní burú fún ọ yóò máa dùn ni ogbó pákápáká ló gbọ́ alábàáhùn àgbórákòrò ní tìgbín kórìjẹ́ ogbó kò tọ́ kò tágbà dà kò sí bó ṣe lè pẹ́ láyé tó òní mọ sàárè ọmọ láṣẹ Ìdùmarè Àmọ̀kẹ́ ló sọ wípé happy birthday to you long life and prosperity.